ló wá fún wa ẹlẹ́yin gbà nu jẹ́ pé wọn ò mọ tara wọn nìkan tí wọ́n ìpè bí náà wà wọ́n ṣe gbọ́ yẹn wọ́n lè gbọ́ àwọn ò gbọ́ wọ́n níbi tí wọ́n wà náà wọ́n mọ̀ pé ara ń ta àwọn èèyàn níbi kan so ìyẹn ló mú wa ronú pẹ̀lú ohun tí wọ́n ṣe fún adé nìyí ọlọ́run ọba láàánú yóò máa tẹ̀wọ́ síwájú àti gbogbo ẹ̀yin reporters ẹ̀yin oníròyìn àti ẹ̀yin ọlọ́pàá wa ẹ̀yin fìdíláńtẹ́ wa àti gbogbo yín ọlọ́run ọba láàánú yóò máa jẹ́ kí a máa fẹ́ pẹ̀lú ìlú. àṣẹ. ayé òkú ìlú Ọ̀yọ́ máa wà. àṣẹ. 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 ikú àti òòṣà olórí ayébà ẹkùn ákìrì ìdàlọ. kábíyèsí ó rọ̀ wá ó fi orí adé rọ̀ wá torí pé a fẹ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìfarabalẹ̀ gbọ́ ohùn yín láti ẹnu ayaba. Kábíyèsí o. Ẹ káàsán o. Ṣé dáadáa ni mo bá yín? Mo kí ọkùnrin o, mo kí obìnrin, mo kí ọmọdé, mo sì kí àgbàlagbà. Mo mú kíkí náà wá láti ọ̀dọ̀ ọlọ́lá jùlọ. Kábíyèsí o. Ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé ẹlẹ́wọ̀ ẹ̀tù kìíní. Wọ́n fi ìfẹ́ àti ayọ̀ wọn ránṣẹ́ sí yín o. Mo dẹ̀ kí gbogbo orí adé tó wà yìí. Mo kí kábíyèsí ọ̀nà ìṣó. Mo kí bàbá. Elépe ìṣẹ̀lẹ̀. Ẹ ṣeun kan àti gbogbo èèyàn tí mi ò lè dárúkọ tán níbí lónìí. Tẹ wá fi ìfẹ́ yín hàn sí wa. Àdúpẹ́ ẹ ṣeun kan ni. Ọlọ́run á máa ṣalátìlẹ́yìn. Bí gẹ́gẹ́ bí kábíyèsí ṣe sọ, ó ká kábíyèsí lára nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí. Wípé ní ìlú tí ọba wà tó ní ọba tó ní ìjòyè. Báwo ni irú nǹkan báyìí ṣe máa ṣẹlẹ̀ ní ilẹ̀ wa? Ó jẹ́ nǹkan tó ta wọ́n lára, tó dẹ̀ jẹ́ nǹkan tó já ìrèwèsí sí wọn lọ́kàn. Wọ́n fi ránṣẹ́ sí yín wípé àwọn fúnra àwọn làwọn ò bá wá o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé wọ́n ṣe orò lọ́wọ́. Wọ́n dẹ̀ wá fi dá yín lójú wípé kí n sọ fún yín o pé ní kété tá a bá ti parí ayẹyẹ ti ìgbadé sórí àwọn máa mójútó ohun tó ṣẹlẹ̀. Láti lè fi hàn wá wípé irú nǹkan báyìí ò gbọdọ̀ máa ṣẹlẹ̀ láàrin wa. Àwọn dẹ̀ fi dá wa lójú wípé a ò tún rírù nǹkan báyìí mọ́ láàrin. Wọ́n ní kí gbogbo àwọn èèyàn tó fara pa pátápátá kó ká wọn lára. Torí kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n ní kí gbogbo wọn pátápátá. Wọ́n dẹ̀ fi àdúrà ránṣẹ́ wípé ní àìpẹ́ ní àìjìnà Ọlọ́run á bá wọn fún wọn ní ìlera ara. Ọlọ́run á bá wa dá wọn sí. Ọlọ́run á dẹ̀ bá wa dá wọn lé wọn. Wọ́n dẹ̀ tún ní pé kí gbogbo ènìyàn pátápátá náà fún ìfọwọ́sowọ́pọ̀ yín, fún ìfẹ́ yín àti fún ojú rere yín àti fún àdúrà yín àti bí ẹ ṣe ń dúró tì wá àti bí ẹ ṣe ń tì wá lẹ́yìn. Wọ́n wá ní wípé o kí n fún ẹ̀bùn ráńpẹ́ yìí pé ká fi fún àwọn ènìyàn tó fara pa. Wọ́n wá ní owó yìí kò tó nǹkan kan fún ọgbẹ́ inú ọkàn fún ọgbẹ́ inú ọkàn tí irú ìṣẹ̀lẹ̀ yìí ti dá sílẹ̀ sí ọkàn àwọn èèyàn tó fara pa pé kò sí iye tá a lè fún yín tó lè dàbí ṣùgbọ́n ìwọ̀nba yìí kákan fi ṣe owó afẹ́ra òògùn àti owó ìtọ́jú ara yín ní ráńpẹ́ náà ni pé káwọn lè fi ìfẹ́ hàn kẹ́lẹ́ mọ̀ pé ọkàn wọn wà pẹ̀lú yín. Ní ìkẹyìn, mo wá ń ṣe ládùúrà wípé gbogbo òògùn tẹ́ ń lò tí àwọn dókítà àtàwọn nọ́ọ̀sì tí wọ́n ń lò fún yín á máa bá yín lára mu. Pé kò ní gba owó òdì lára yín o. Pé láìpẹ́ láì jìnnà ẹ dìde lórí ẹsẹ̀ yín ní ayọ̀ àti àlàáfíà. Wọ́n ní kí gbogbo ìlú o, wọ́n lè ṣeun o, ẹ kú àdúró tì o. Mo ti ń rọ́bà nílẹ̀ Yorùbá. Mo ti ń rọ́bà nílẹ̀ Yorùbá. A ò mọ̀ rírú Aláàfin èyí rí.
Abímbọ́lá ọba wa aládé ọpẹ́ láyé. Abímbọ́lá ọba wa aládé ọpẹ́ láyé. Wádé ọba wa aládé ọpẹ́ láyé. Ẹlẹ́wẹ̀ ti wà ọ́, akáká púpọ̀ wọ́, kò ṣeé pa, kò ṣeé jẹ, kò ṣeé sọnù, ó dé padà, ọkọ̀ ìyá wọn. Sísẹ́ yìí, ẹ̀jẹ̀ pa sórí náà nínú. Ṣé mo ọ̀rẹ́ wa dọ̀dọ̀ àrùgbé ẹ̀ tí wọ́n kó abẹ́sílá ẹ̀bọ̀rọ̀ sísẹ́ yìí.